ẹ wo bí wọ́n ṣe ń ṣe ọ̀nà o, ọ̀nà lẹ́wo tí wọ́n ń ṣe yìí o, ọ̀nà láàrin ìgboro kì í ṣe ọ̀nà express o, ọ̀nà àárín ìgboro òun lẹ́rí tí wọ́n ń ṣe yìí. Ẹ máa wo bí wọ́n ṣe ń ṣe o, àwọn ọkọ̀ tí wọ́n fi ń ṣe ṣe ti rí àwọn òṣìṣẹ́ tó ń ṣe ní ibi tí wọ́n fẹ́ kọ́ tí wọ́n ti kọ́ náà yẹn ni o. Ṣe rí pé wọ́n tẹ̀ tí yọ foundation àwọn àárín ibi tí yẹ̀pẹ̀ wà yìí ibẹ̀ ni wọ́n fẹ́ kọ́ ilé sí o. Àwọn àárín ibi tí yẹ̀pẹ̀ wà yẹn ibẹ̀ ni wọ́n fẹ́ kọ́ ilé sí. Ẹ rí pé ọ̀nà ni wọ́n kọ́kọ́ ń ṣe ọ̀nà ṣe ti rí. Ẹ wo bí wọ́n ṣe ṣe. Àṣàkẹ́ ló wà níbí o, Àṣàkẹ́ TV show. Ẹ wo ọ̀nà yẹn bó ṣe lọ bẹ́ẹ̀ ti rí. Ṣe ti rí wọ́n ti rí gbogbo àwọn òpó iná lẹ̀ ń wò yẹn, àwọn òpó iná tí àwọn tó fẹ́ wá gbé àdúgbò yẹn tí wọ́n á lò, wọ́n ti rí gbogbo òpó iná yẹn. Ẹ pé wọ́n ti kọ́ ilé sí òdì kejì ẹ̀ lọ́hùn, ṣùgbọ́n àárín ibi tí wọ́n ò tí kọ́, ẹ wo bí wọ́n ṣe dá ọ̀nà. Ẹ lè ka iye ọ̀nà tó wà láàárín street by street. Òun lẹ́rí tí wọ́n ń ṣe yìí o. Ẹ bí wọ́n ṣe ń dà, òun lẹ́rí tí wọ́n ń dà yẹn. Ọ̀nà ẹlẹ́rí tí wọ́n ń dà yẹn. Kì í ṣe express o. Kì í ṣe express o. Àdúgbò àwọn èèyàn fẹ́ jáde kúrò nínú ilé wọn, wọ́n fẹ́ máa lọ síbi iṣẹ́. Àwọn òṣìṣẹ́ lẹ́rí tí wọ́n ń ṣiṣẹ́ yìí. Ẹ̀tìrí wọn ọkọ̀ tí wọ́n fi ń ṣe lẹ́rú yẹn. Ọkọ̀ tí wọ́n fi ń da ọ̀nà yẹn. Ọ̀nà ń wò yẹn. Ṣé bí wọ́n ṣe ń rìn mọ́lẹ̀, wọ́n fi ọkọ̀ yẹn wọ́n fi ń rin ọ̀dà dúdú yẹn mọ́lẹ̀ kó lè dúró dáadáa, kó lè lẹ̀ mọ́lẹ̀ dáadáa. Kì í ṣe pé òjò á wá rọ̀, òjò á wá gbà lọ. Ṣé ti rí bí wọ́n ṣe máa ń ṣe ọ̀nà wọn nìyẹn. Ẹ rí wọ́n ṣe ń ṣe nìyẹn. Àwọn òṣìṣẹ́ wọn ló wà níbẹ̀ tí wọ́n ń ṣe yẹn ní ọjọ́ ìṣẹ́gun. Ṣé àgbẹ̀ mo ṣe fọ́nrán kan ní ọjọ́ àìkú yẹn ní ọjọ́ Sunday wípé wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní Monday, wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́. Òun lẹ́rí tí wọ́n ń ṣe. Bẹ́ẹ̀ torí bí wọ́n ṣe ń ṣe ọ̀nà. Ṣé rí bí gbogbo ẹ̀ bó ṣe dán. Ṣé gbogbo inú ìlú tó bá wá kọ́ ilé sórí ẹ̀ tán, ẹ̀yin náà wá imagine bí gbogbo ẹ̀ bó ṣe máa rí tí wọ́n bá kọ́ ilé yẹn tán. Ẹ máa mọ bó ṣe máa rí tí wọ́n ti sẹ́ẹ̀tì ilé. Wọ́n ṣe máa ń sẹ́ẹ̀tì ìlú wọn nìyẹn tí gbogbo street gbogbo ẹ̀ á dùn wò lójú, kò ní ṣe gbákùgbàkù. Àwọn tó ń gbé gbogbo àwọn àdúgbò yìí báyìí wọ́n ti ń gba ọ̀nà yìí kọjá lọ sọdá sódì kejì lọ́hùn. Ẹ ti rí àwọn ló ń gbà kọjá yẹn. Wọ́n ti ṣe ń gbà, wọ́n ti da ọ̀dà sí àwọn tó yẹ kán da ọ̀dà sí. Àwọn tẹ́ tí ń wo mọ́tò lọ́ọ̀kan yẹn títì nìyẹn. Ó jẹ́ pé àwọn tó ń gbé àdúgbò níbí wọ́n á gba ọ̀nà tuntun tó ń ṣe báyìí, wọ́n ti ń gba ibẹ̀ sọdá lọ sódì kejì lọ́hùn. Kò sí pé wọ́n fẹ́ fẹsẹ̀ tẹ yẹ̀pẹ̀. Kì í ṣe express road o. Express road kọ́ ni ọ̀dà dùn báyìí o. Àdúgbò àwọn tó ń bọ̀ níbi iṣẹ́ ti ní mọ́tò nìyẹn. Àdúgbò tí àwọn èèyàn ń gbé ilé lẹ̀ ń wò yìí. Àwọn tó ń gbé bí wọ́n jáde kúrò nínú ilé wọn. Orí títì ọ̀dà ni wọ́n á gbẹ́sẹ̀ sí, kì í ṣe yẹ̀pẹ̀. Títì ni wọ́n máa gbẹ́sẹ̀ sẹ́tìrì. Ṣé rí bí wọ́n ṣe ń ṣe ìlú lẹ́rí yẹn o. Bí ìlú ṣe ń da òní àwọn mọ́tò tó ń ṣiṣẹ́ nìyẹn tí wọ́n fi ń da ọ̀dà. Àwọn òṣìṣẹ́ wọn lẹ̀ ń wò yìí. Òṣìṣẹ́ wọn lẹ̀ ń wò yìí tí wọ́n ń ṣe iṣẹ́. Àwọn lẹ̀ ń wò nínú ẹ̀. Jẹ́ kí zoom ẹ̀ kiri. Àwọn òṣìṣẹ́ wọn tí wọ́n ń ṣe iṣẹ́, àwọn lẹ̀ ń rí yẹn. Ṣé ti rí? Ṣé ti rí? Ṣé rí bí wọ́n ṣe ń ṣe iṣẹ́? Bí wọ́n ṣe ń develop inú ìlú wọn nìyẹn o. Áfríkà ni o, kì í dẹ̀ ń ṣe estate ilé olówó ni o. Àdúgbò normal people. Kì í ṣe àdúgbò olówó ni o. Àdúgbò àwọn average people. Àwọn average people tó ń jí tó ń lọ iṣẹ́ àti tó rí iṣẹ́ ṣe tó ṣàárín ilé ń wò, tó rí ilé ń wọ̀ sí, tó ró jẹ́ńjẹ. Tẹ́ bá wá dé àdúgbò àwọn olówó, ọ̀nà tẹ́ rí níbí náà lẹ máa rí lọ́dọ̀ wọn. Bọ́n ṣe gbin flower sí àdúgbò káàkiri náà lẹ máa bá lọ́dọ̀ àwọn olówó. Kì í ṣe wípé olówó nìkan ló máa wá rí iná lò àbí olówó nìkan ni ọ̀dà títì wọn máa da rárá. Àtẹ̀ntó lówó àtẹ̀ntó olówó ó máa gba títì kọjá, á fẹsẹ̀ gba títì ọ̀dà gidi kọjá, kò ní fẹsẹ̀ gún òkúta, kò ní fẹsẹ̀ tẹ yẹ̀pẹ̀.
ẹ wá wò tán bá kọ́ gbogbo ibi tẹ́ ń wo ìtàn bá ìjọba kọ́ tán, ẹ wo àwọn ọ̀nà tí wọ́n ti ṣe sí àárín gbogbo, ẹ wò ẹ̀tọ́rí àwọn òṣìṣẹ́ yẹn lẹ́ ń wò yẹn o tó ń ṣiṣẹ́ iṣẹ́ ojú ọ̀nà ṣẹ́rí máṣíìnì lẹ́ ń wò yẹn wọ́n ti ń gbà kọjá àwọn lẹ́ ń wò yẹn ó ti ṣe ń gbà ṣẹ́rí bí wọ́n ṣe ń develop ní ìlú ṣẹ́tìrì Áfíríkà ni o kì í ṣe Europe country o. Àwọn ọ̀dà tí wọ́n dẹ̀ ń dà ọ̀dà ọ̀nà tí wọ́n ń dà yìí wọn ò ní o, kì í ṣe pé wọ́n ní o, wọn ò ní nǹkan àlùmọ́ọ́nì ẹ o, àwa la ní o. Gbogbo àwọn nǹkan àlùmọ́ọ́nì tí ẹ kọ́ fi tún ìlú wa ṣe òun ni wọ́n ń tà sókè òkun, ni wọ́n ń tà sí gbogbo àwọn orílẹ̀-èdè báwọn yìí, ṣùgbọ́n àwa tá a ní wọn ò lò fún wa kọ́ fi tún ìlú ṣe. Bójò bá rọ̀ omi á gbé àwọn èèyàn lọ, ẹ wo asẹ́lẹ̀ ń wò tí mo máa ń sọ fún wa wípé tójò bá rọ̀ bá àìṣẹ́ rí asẹ́ yìí òun ni sọ́kàwé lẹ́ ń wò yẹn ṣẹ́tìrì sọ́kàwé lẹ́ ń wò yẹn gbogbo òjò bá rọ̀ ní agbègbè inú ibi tó máa wọlé sí ni ṣẹ́rí pé ọ̀nà yẹn ó da fírì kan wá ni tójò bá rọ̀ bá irú ọ̀nà tó ń ṣe tó bá ń dà ń bọ̀ ya inú ibi tó máa wọ̀ lélẹ̀ níbi tó máa wọ̀ lẹ́rí yìí ṣẹ́tìrì ní ṣàdúgbò olówó o kì í ṣe estate kì í ṣe villa ní o, àwọn ibi tó kọ́ apátímẹ́ǹtì sí ni o, apátímẹ́ǹtì ló wà bí àwọn tó rẹ́ǹtì ilé àbẹ́ni tó ra apátímẹ́ǹtì kì í ṣe villa kì í ṣe estate, ṣùgbọ́n ẹ wo bí wọ́n ṣe ṣe ọ̀nà wọn dáadáa. Ẹni tó bá kúrò nílé ń bí ibi tó máa bọ́ sí ni orí títí ọ̀dà ló máa gbẹ́sẹ̀ sí tá fi débi tó ń lọ, kò ní fi ẹsẹ̀ tẹ́ yẹpẹ̀. Ṣẹ̀rí kan tá à ń sọ fún wa kí Elédùmarè lè kó ràn wá lọ́wọ́, àwọn adarí wa kí wọ́n tún ìlú ṣe. Ọ̀nà ibi tí mo ṣe fídíò ẹ̀ fún wa òun lẹ̀ ń wò yìí bí wọ́n ṣe ń da ọ̀dà wọn nìyẹn o, bí wọ́n ṣe ń dà á nìyẹn o. Òpó iná lẹ̀ ń wò ní gbogbo àwọn inú ibẹ̀ yẹn, òpó iná àti rí òpó iná lóríṣiríṣi, òpó iná lẹ̀ ń wò yìí. A ti máa mú wá fún wa bó bá ṣe ń lọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí à ń ṣe àfihàn ẹ̀ láti fi máa wọn àwọn ènìyàn wa wípé àwọn adarí wa wọn ò tún ìlú ṣe, àwọn kan tó yẹ kán ṣe wọn ò ṣe o, àwọn kan tó yẹ kán ṣe kán fi tún ìlú ṣe wọn ò ṣe o. Ẹ̀tìrì ọ̀nà ní ọ̀nà lẹ́wọ̀n yẹn, ọ̀nà yẹn bó ṣe wá ní ọ̀nà ilé tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ ní ọ̀nà yẹn bó ṣe wá nìyẹn ṣẹ́tìrì wọ́n ṣe ṣe nìyẹn tó fi wá da ọ̀dà wá sí gbogbo ẹ̀ pátá ṣẹ́tìrì a máa mú wá fún wa gbogbo ẹ̀ tó bá ti ṣe ń lọ lórí ìkànnì wa Àṣàkẹ́ TV Show, lórí Facebook, lórí YouTube. A máa mú wá fún wa láti fi máa wọn àwọn ènìyàn wa ní gbogbo àwọn orílẹ̀-èdè wọn bí wọ́n ṣe ń develop. Áfíríkà ni o, kì í ṣe Amẹ́ríkà, kì í ṣe Canada o. Pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe ọ̀nà, wọ́n ṣe ń ṣe àdúgbò, wọ́n ṣe ń ṣe lẹ́rù. Ká nípàdé ayọ̀ Àṣàkẹ́ TV Show nínú wa bí o kábọ̀ sí Àṣàkẹ́ TV Show.